káyì má gbé kúrò ń bẹ̀ gbogbo ẹ̀dá alààyè tó bá rí mi wò abiyamọ lórí mi wò ọkùnrin obìnrin lórí mi wò sórí fídíò yìí mo fi Ọlọ́run bẹ̀ kò ṣe gbé kúrò bẹ́ẹ̀ ni kò ṣe sú sókè tó o bá rí wò kíra rẹ kú oríire mo fẹ́ yàǹda àgbo gbogbo níṣe yìí fún ọ sórí àgbo yìí ó ṣiṣẹ́ fóhun tó pọ̀ púpọ̀ ṣùgbọ́n màá fẹ́ ní àṣírí díẹ̀ nínú rẹ̀ kọ́kọ́ wo fọ́tò tó ń wò lókè yìí ṣó ti rí odidi ẹsẹ̀ ọkùnrin kùnrin wò bó ṣe jẹrà látòkè dé ilẹ̀ nǹkan méjì tó ń wò yìí òun ni mo fi wo gbogbo ẹ̀ yìí ni Ọlọ́run lò ní sábàbí pẹ̀lú àdúrà láti fi wo ẹsẹ̀ tó rí tó jẹrà yìí láti fi wò sàn ní ọdún tó lọ. Mo kàn ronú wípé ọ̀pọ̀lọpọ̀ náà máa wà nínú ìgbèkùn báyìí ẹ jẹ́ ìyọ̀ǹda odidi àkànṣe iṣẹ́ tó ní agbára tó lè mú ọ̀fà ọjọ́ pípẹ́ kúrò lára. Ọ̀fà ń bẹ lára ẹlòmíràn ẹ gbọ́ mi ọ̀fà bíi lè máa mú kí ara ọmọ máa dédé máa gbóná ọ̀fà lè máa mú kí inú máa run èèyàn wọ́n á ní ẹ sáré gbé lọ sọ́spítà kò ń ṣe gbogbo ọ̀fà ni wọ́n ń gba abẹ́rẹ́ sí àwọn ọ̀fà míì wà tí wọ́n ò bá mọ̀ tí wọ́n bá ní mẹ́díkà ni tí wọ́n bá gba abẹ́rẹ́ sí ẹni yẹn lè gbàbẹ̀ kó kú bí ẹ̀dẹ̀ bá wò ó dáadáa wàá rí wípé ohun tí ayé fi pọ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ yòówù ní ọ̀fà ẹnìkan sọ pé àwọn wòlíì yìí àwọn ènìyàn yóò ṣe mọ̀jú ogun lọ gbọ́mi jẹ́ kí kankan yọ tí wọ́n bá brainwash ẹ tó bá ní kó má protect ẹ̀mí ara rẹ bí kú bá pa ọ́ àwọn náà ni wọ́n máa kọ́kọ́ fi òkú rẹ̀ ṣẹlẹ́yà àwọn tí wọn ò lè post ẹ ní ọjọ́ birthday rẹ ni wọ́n máa wá ṣẹ̀ṣẹ̀ wá post ẹ wọn á ní RIP ó má jẹ́ kí wọ́n pa ọ́ kó tó di ipò dọ́ọ̀rùn mòótọ́ don't let anybody confuse you sórí egbò méjì tó wà egbò igi méjì tó ń bẹ lọ́wọ́ mi yìí tó bá rí ṣe kíra ẹ kú oríire gbọ́ mi dáadáa o tó bá fẹ́ jẹ́ kí sẹ́yìn ṣiṣẹ́ fún ẹ mo fi Ọlọ́run ọba bẹ̀ ọ́ bá mi sí ẹ rẹ̀ fún ènìyàn 9 péré báwo ló ṣe ṣiṣẹ́ yìí kí ni egbò méjì yìí ṣiṣẹ́ fún egbò àkọ́kọ́ yìí òun ní èpo igi kaṣú ẹlẹ́ẹ̀kejì yìí òun ní ìtàkùn ìyálóde funfun tó o bá ti rí méjèèjì yìí kíra rẹ kú oríire ẹlòmíràn tó bá fẹ́ ṣèkan oṣù inú á máa rún lọ ní iṣẹ́ yìí ìwọ tó o bá wá lè ṣe tó bá pè mí màá bọ́ ṣe nọ́mbà mi àti WhatsApp nọ́mbà mi lélẹ́yìí 081 08 77 87 41 gbọ́ mi dáadáa ẹlòmíràn a máa dédé rí wípé nǹkan rìn lára òun ọ̀fà ni gbọ́ mi dáadáa ẹlòmíràn ọ̀fọ̀ ọjọ́ pípẹ́ ń bẹ lára rẹ̀ egbò ajá àjìná ó ń bẹ lára ẹlòmíràn tó jẹ́ wípé ọ̀fà ni ọwọ́ ayé ti wà ń bẹ̀ lọ gẹ́ẹ̀tì nǹkan méjì yìí ó ti tó fún ọ gbọ́ mi Ọlọ́run gbé àwa kalẹ̀ láti tú àwọn òdè sílẹ̀ ni mo mọ̀ pé inú tó ń bí àwọn èèyàn kan nítorí wípé à ń fi àṣírí láhàn yìí tó sì jẹ́ pé àwọn kan máa fọgbọ́n gbowó lọ́wọ́ yín tí ó dẹ̀ ní sí solution ṣùgbọ́n àṣírí rẹ̀ ni mo wá bẹ̀ torí Ọlọ́run mi ò gbowó lọ́wọ́ rẹ o bá mi sí ẹ̀rẹ̀ wọ́n tó fẹ́ béèrè wàá sọ ìtọrẹ àánú o ìwọ́n tó dẹ̀ fẹ́ pè mí nọ́mbà mi nìyẹn wá gbọ́ mi báwo ló ń ṣe ṣiṣẹ́ yìí ìwọ tí ọ̀fà dà láàmú tàbí o ní ègbò àjá àjìná o ní menstruation pain tàbí wọ́n ní wípé àwọn ìdẹ̀tí kan ń bẹ lára rẹ̀ òun ni kò jẹ́ o tètè rọ́mọ bí lọ ṣiṣẹ́ yìí tó bá ti rí èpo igi méjì yìí gé jẹ́ kó pọ̀ gé sínú 2.5 litre keg tó bá ti gé síbẹ̀ iṣẹ́ tó tún wò yìí iṣẹ́ tó ní agbára ni o tó bá ti gé síbẹ̀ mú odidi atare kan jù sínú ẹ̀ rọ ọtí sí má jẹ́ kó kanlẹ̀ mọ́ o lẹ́yìn ọjọ́ kẹta máa bù ú ní gáàsì kan láàárọ̀ gáàsì kan lálẹ́ tó bá jẹ́ ẹni tó légbò àjá àjìná ẹni kó fi káfọ̀rọ̀ kodo ẹyọ kan sínú ẹ̀ ẹni kó máa mú láàárọ̀ ẹni kó máa mú lálẹ́ tó bá jẹ́ ẹni tó jẹ́ menstruation pain ẹ jẹ́ kó fò dídá tàrè kan sí pẹ̀lú káfọ̀ ẹyọ kan kó máa mú láàárọ̀ kó máa mú lálẹ́ ẹ gbọ́ mi dáadáa o gbogbo àìsàn tí ń bẹ lára rẹ̀ gbogbo ègbò àjá àjìná ẹ̀ gbogbo ẹ̀ ló máa gbẹ gbogbo fàyẹn wàá tó mọ́tò wàá yà mọ́gbẹ̀ wàá yan Ọlọ́run lógo wàá mọ̀ pọ̀ Ọlọ́run wà tó o bá wá lè ṣe a lè bọ́ ṣe tó dẹ̀ máa kàn ẹ́ lára
Sango Ọ̀tà Ogun State lọ́dọ̀ mi. Gbọ́ mi dáadáa, mo fẹ́ jẹ́ kí kankan yí ọ. Lẹ́yìn ìgbìyànjú ayé rẹ nílò àdúrà. Every Wednesday mo máa ń ṣe free consultation fáwọn gbogbo ènìyàn tí a máa ń pè ní ìṣọ́nà ọ̀fẹ́. Gbọ́ mi, níbẹ̀ ló ti máa ṣírí ogun tó ń jẹ ayé rẹ ní every Wednesday. A máa ń bẹ̀rẹ̀ sílò service wa ní dédé agogo 9 ní ọjọ́ Wednesday 9 àárọ̀ títí di aago 1. Ìwọ náà join wa ní sílò yẹn, wàá dẹ̀ rí ọwọ́ Ọlọ́run. Ó máa ní agbára gan níbi tí ìdè ti ń já, níbi tógun ti ṣẹ́. Tó bá wá wàá yan Ọlọ́run lógo. Ìwọ tó bá fẹ́ wá pé nọ́mbà mi yẹn 08108778741. God bless you. I love you.